Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí èní ọjọ́rú kí ó dé bá wa láyé wá gbà láàyè, àti pé ire ayọ̀ ìbùkún àìkú baálẹ̀ ọ̀rọ̀ yóò rí fún wa ní orúkọ Jésù. Àti ẹ̀yin olùdá ìjẹ́ ayé wa dúró lórúkọ Jésù. Àti gbogbo ọ̀rọ̀ tí a gbọ́ lónìí yóò ṣọ̀kan àti ara wa rere ní tí ó ti àgbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ọjọ́ kọkàndínlógún oṣù keje. Ọjọ́ kọkàndínlógún oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé olùdá ìjì apá kẹta. Olùdá ìjì apá kẹta. A ó mú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí ìkeje ẹsẹ̀ ìkẹtàlá. Ìwé Lúùkù orí ìkeje ẹsẹ̀ ìkẹtàlá. Nígbà tí Olúwa sì rí, àánú rẹ̀ ṣe, ó wí fún un pé má sọkún mọ́. Nígbà tí àwọn ọmọ bíbélì kíkà wá nínú ìwé Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkọkànléníogójì. Máàkù orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkọkànléníogójì, tí ó kà báyìí pé ní ìjọ kan náà nígbà tí alẹ́ lẹ́tán, ó wí fún wọn pé ẹ jẹ́ kí a rí kọjá lọ sí apá kejì. Nígbà tí wọ́n sì ti tú ìjọ ká, wọ́n sì gbà á gẹ́gẹ́ bí ó ti wá sínú ọkọ̀. Àwọn ọkọ̀ kéékèèké mìíràn pẹ̀lú sì wà lọ́dọ̀ rẹ̀. Ìjì ńlá dìde, ìjì sì ń bì sínú ọkọ̀ tó bẹ́ẹ̀ tí ó fi bẹ̀rẹ̀ sí í kùn. Òun pàápàá wà ní ìdí ọkọ̀, ó sì sùn lórí ìrọ̀rí. Wọ́n sì jí, wọ́n wí fún un pé olùkọ́ni, ìwọ kò bìkítà bí àwa bá ṣègbé. Ó sì jí, ó bá afẹ́fẹ́ náà wí, ó sì wí fún òkun pé dákẹ́ jẹ́. Afẹ́fẹ́ náà sì dá, ìpààrọ̀rọ̀ sì dé. Ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀? Ẹ kò tí ì ní ìgbàgbọ́ síbẹ̀. Ẹ̀rù sì bà wọ́n gidigidi. Wọ́n sì wí fún ara wọn pé irú ènìyàn kí ni èyí tí àti afẹ́fẹ́ àti òkun gbọ́ tirẹ̀? Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní òní ọjọ́rú. Ìjì tó tóbi jùlọ ní ayé ni ikú àìròtẹ́lẹ̀. Ìròyìn ayọ̀ kan fún ọ lónìí ni wípé ẹni tí ó lè bá ìjì wí ti gba agbára lọ́wọ́ ikú. Bíbélì wípé Jésù wí fún wọn pé èmi ni àjíǹde àti ìyè. Ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè. Ẹnikẹ́ni tó bá ń bẹ láàyè tí ó bá gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ìwọ gba èyí. Ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Àkọsílẹ̀ ìtàn tí ó wà nínú ẹsẹ̀ àkọsórí wa tí òní jẹ́ kí a mọ̀ pé Jésù nítòótọ́ ni ẹnìkan ṣoṣo tí ó tún lè bá gbogbo ìjì ìgbésí ayé wí. Pẹ̀lú èyí tí ó burú jùlọ, ìjì ikú, ó lè bá wí. Opó kan wà tí ó ní ọmọ kan ṣoṣo. Ìjì ikú tí ó gbé ọkọ rẹ̀ lọ, ó sì tún padà láti gba ọmọ rẹ̀ kan ṣoṣo pẹ̀lú. Bí wọ́n sì ti ń gbé ọmọ náà láti lọ sin, obìnrin náà àti àwọn ènìyàn tí ó ru òkú ọmọ náà pàdé ẹni tí ó ní agbára lórí àwọn ìjì. Bíbélì ṣe àkọsílẹ̀ rẹ̀ pé ó sì wá, ó sì fi ọwọ́ tọ́pọ́n sínà àti àwọn tí ó rù ú dúró jẹ́. Ó sì wí pé ọ̀dọ́mọkùnrin, mo wí fún ọ dìde. Ìwé Lúùkù orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnlá. Olùfẹ́, mo ní ìròyìn ayọ̀ fún ọ lónìí. Ìjì ikú àìtọ́jọ́ kò ní wọ ilé rẹ, kò ní wọ ilé mi náà ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí Jésù ti pàṣẹ fún ìjì lórí òkú náà láti dákẹ́, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni gbogbo ìjì apanirun yóò dákẹ́ nínú ayé ìwọ àti èmi lónìí ní orúkọ Jésù. Jésù nìkan ni ìdáhùn sí ìjì ikú o. Bíbélì wípé ǹjẹ́ ní ìwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara àti ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun pẹ̀lú ṣe alábàápín nínú ohun kan náà, kí ó lè ti ipa ikú rẹ̀ pa ẹni tí ó ní agbára ikú run, èyí ni ní èṣù, kí ó sì lè gba gbogbo àwọn tí ó ń bẹ̀rù ikú lábẹ́ ìdè, kí ó sì lè gbà wọ́n lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo kúrò lọ́wọ́ ẹ̀rù. Ìwé Hébérù orí ìkejì ẹsẹ̀ kẹrìnlá títí dé ìkarùndógún. Olùfẹ́, ìwọ kò nílò láti bẹ̀rù ikú nítorí Jésù Kristi ti ṣẹ́gun ikú fún wa. Nítorí ó wà láàyè, ikú kì yóò tún ní agbára lórí rẹ̀ mọ́ o. Ikú kì yóò sì tún ní agbára lórí wa mọ́ pàápàá. O kò nílò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn tàbí ṣe ohunkóhun fún ààbò rẹ nítorí ìbẹ̀rù ikú. Ìwé Róòmù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn fi dá wa lójú pé ikú kò ní agbára lórí Jésù Kristi o. Tí o bá jẹ́ ọmọ Ọlọ́run tí o sì jẹ́ ọmọ rẹ̀ nítòótọ́, ikú kò lè ní
ìṣàkóso lórí ayé rẹ. Kókó àdúrà: bàbá, má jẹ́ kí èmi tàbí ẹnikẹ́ni nínú ìdílé mi ní ìrírí ikú àìtọ́jọ́ ní orúkọ Jésù. Bàbá jọ̀wọ́, má jẹ́ kí ẹnikẹ́ni tàbí ẹnikẹ́ni nínú ilé mi àti èmi, má jẹ́ kí a rí ìrírí ikú àìtọ́jọ́ ní orúkọ Jésù. Àmín. Olúwàbùkọ́lá aya kó ní ó ka ọ̀run ṣíṣí ti èní nígbà tí àwọn máa pàdé ní ọ̀la. Ẹ̀yáṣẹ́ ó dàbọ̀.